Yorùbá nation, no going back. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, lájò àti ní gbogbo ibi tá wà ní orílẹ̀-èdè àgbáyé. Èmi ọmọ yín náà ní lẹ́ẹ̀kan sí. Ẹ mọ̀ pé mi kì í dédé jáde. Ṣùgbọ́n ní àárọ̀ yìí, mo rí wípé Yorùbá BBC wọ́n gbé ìròyìn àlùfàǹṣà kan jáde wípé àwọn ọmọ Chief Sunday Adeyemo Igboho OSHA bàbá wa májàsọ́lá kan náà wọ́n náà ló ń lè pé àwọn ọmọ wọn sick, àgbàlagbà wo tó bí ọmọ títí ẹ̀ ló máa gbé ọ̀rọ̀ jáde lórí ọmọ ọlọ́mọ. Àwọn máa ṣàǹfààní ẹ̀dá wo nìyẹn tó máa gbé ọ̀rọ̀ jáde lórí ọmọ ọlọ́mọ? Kí ló dé tí àwa Yorùbá ta burú tí a nífẹ̀ẹ́ ara wa? Kí ló dé tó jẹ́ pé a kàn ya ẹranko lásánlàsàn? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló jẹ́ ọmọ àlè tó jẹ́ Fúlàní ló fún ìyá wọn lóyún. Torí tí ò bá rí bẹ́ẹ̀, mi rò pé èèyàn kan máa jà fún òmìnira àwa ọmọ Yorùbá wípé ká kúrò nínú òṣì, ká kúrò nínú ìyà, ká kúrò nínú ìdọ̀tí, ká kúrò nínú ìdè, ká kúrò nínú ẹ̀gbin. Á wá jẹ́ àwa ọmọ Yorùbá náà láti máa kọ ìkọkúkọ, la máa sọ ìsọkúsọ lórí irú ẹbí èèyàn bẹ́ẹ̀. Kí ló dé ṣé àfiṣe ni? Tó bá jẹ́ èpè ní ẹ̀dẹ̀ bẹ́lẹ́dùmarè kó bá yín wẹ èpè yẹn dànù. Ẹ jọ̀ọ́, BBC Yorùbá, ọmọ Yorùbá ló kọ, ọmọ Yorùbá ló sọ. Kí ló dé tí ẹ kì í ronú kẹ́ tó ṣe nǹkan? Tí ẹ wá ń fi coronavirus ro ọmọ ọlọ́mọ. Kí ló dé? Kí ló ṣe yín náà? Kí ló ṣe yín? Tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀, ṣé coronavirus ó wá jẹ́ nǹkan tí èèyàn kan ò ní rí ni? Ó jẹ́ nǹkan tí èèyàn kan ò ní rí láyé yìí ni. Ṣọlá kò gbọdọ̀ kú lórúkọ ti tèmi, orúkọ mi ò yí padà. Ẹnikẹ́ni, èèyàn kéèyàn tó jẹ́ pé ó fẹ́ dojúkọ àwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ tiẹ̀ náà kò ní jèrè wọn láṣẹ Èdùmàrè. Kò ní jèrè wọn láṣẹ Èdùmàrè. Ibi tó bá roka sí báyìí kò ní gba ọbẹ̀ ńbẹ̀ fi jẹ. Ibi tó bá gbé ọbẹ̀ sí báyìí kò ní roka síbẹ̀ fi jẹ. Bó ṣe máa rí nìyẹn. Kí ló dé tẹ́ ya ìkà? Tẹ́ ya èèyàn burúkú, ẹ̀yin ọmọ Yorùbá? Kí ló dé tẹ́ tún mẹ́nu kúrò lórí bàbá? Ẹ bọ́ sórí ìyá, ẹ tún bọ́ sórí ọmọ. Ẹ fà ọmọ ọlọ́mọ sílẹ̀, jẹ́ kán gbégbé ayé wọn. Gbogbo bó ṣe ti bàbá wọn mọ́lé tí ìyá wọn jókòó tì wọ́n síbẹ̀ tó ń tọ́jú bàbá wọn. Kí ni nǹkan tẹ́ ti ṣe sí? Ẹ̀yin ọmọ Yorùbá, àwa ọmọ Yorùbá including myself. Kí ló dé tó jẹ́ àwọn orí àwọn ọmọ yẹn lẹ tún wá bọ́ sí? Kí ni problem yín? Kí ni problem ẹ̀yin ọmọ Yorùbá? Torí BBC Yorùbá tó gbé ọ̀rọ̀ yìí jáde, ọmọ Yorùbá lẹni tó kọ. Ó yẹ ká ronú ká tó máa hùwà náà. Tó bá jẹ́ ọmọ tí ìwọ tó kọ́ ni, tó bá rí irú nǹkan yẹn kà lórí íńtánẹ́ẹ̀tì, báwo ló ṣe máa feel? Báwo ló ṣe máa feel? Wọ́n ń gba kinní kan yín lọ́wọ́ ẹkú, wọ́n ń gba adìyẹ yín lọ́wọ́ ẹkú. Wọ́n ní ẹni wọn jẹ́ kẹ́ra tán lọ́jẹ̀. Kí ló dé? Kí ló dé táwa Yorùbá ta burú, ta bu inú, ta bu ìta? Tó jẹ́ pé a lè ronú ká tó ṣe nǹkan. Ìwọ tó kọ kinní yẹn o, àwọn ọmọ títí ẹ náà báyìí lójú ayé ẹ báyìí wọ́n á pa ẹlẹ́kún. Kí ló dé? Ẹ̀jẹ̀ fọkùnrin yìí lọ́kàn balẹ̀. Ṣé wọ́n ń gbèjà èèyàn lọ gbèjà wa jà ni? Gbogbo yín lè rìn káàkiri tẹ́ ń yan fanda káàkiri tẹ́ ń jẹ nǹkan tẹ́ fẹ́ tẹ́ ń rìn síbi tẹ́ fẹ́. Ẹni ẹlẹ́ni ìjà wa ọmọ Yorùbá ló ń jà tó fi wà níbi tó wà yẹn. Pẹ̀lú ẹ̀ náà kò ká yín lára. Tán bá tiẹ̀ gbowó fún yín, owó ikú tó ń gbé fún yín, tẹ́ fi ń kọ̀kọ̀kúkọ, tẹ́ fi ń sọ̀sọ̀kúsọ. Owó tí ò lè là yín tó ń gbé fún yín. Ẹ̀yin náà èdè jókòó kẹ́ ronú yín. Kẹ́ wò ó pé ọjọ́ kan ẹsẹ̀ mẹ́fà ó máa kọ ẹ̀yin àtara yín nulẹ̀. Kẹ́ wò ó pé ẹ̀yin náà ẹ máa rí ìdájọ́ lọ́dọ̀ Ọlọ́run. Mi ní sọ ju bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń hùwà ọ̀dàlẹ̀, ilẹ̀ á dà yín àfi tí ẹ bá tẹ ilẹ̀ nìkan ló kù. Ilẹ̀ á dà yín tẹbítẹbí taratara, á dà yín tọmọtọmọ.
kí ló dé ẹ fọkùnrin yìí lọ ẹ fi lọ́kàn balẹ̀ ẹ sọ̀rọ̀ bàbá ẹ ń sọ̀rọ̀ ìyá tó ti bọ́ sórí àwọn ọmọ kí ló ń ṣe yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ronú ká tó hùwà Oòduà gbè wá kò ní gbọ́dàlẹ̀ láṣẹ Èdùmàrè ọ̀dàlẹ̀ ò ní dalẹ̀ tìrantìran.